رحمه الله تعالى هذا الله أكبر. الله ياسر كان من الناس لا تعرف درجة ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. رحمه الله تعالى هذا الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلاة وسلاما على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وبعد. والسلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم الله أتوقعتي قفا النبي صلى الله عليه وسلم. لهم دقم بقى كان النبي سي بقى النبي سي أتنبي أتبقى أصحابه الفضلاء وصحابياته الفضليات أتنبي التابعون والتابعات الكريمات. لهم بقى كبقوا بقى فاوة لا تبتوتي سن نيلو ونيلو لك مليون ندال باركا يقولوني أطلب شيخ عالم شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. أطلب شيخ عالم tí wọ́n ṣe gbogbo àwọn àfáà lẹ́nu ìbúta wáyé nílùú Ìlọrin ó fi dérí gbogbo àwọn tí wọ́n jọ lò gbà nínú àwọn ulaika al-afadil, àwọn ẹni ọlá, àwọn ẹni ọlá, àwọn tó jẹ́ pé
nǹkan kan ò fà wọ́n sẹ́yìn lam tarhaquhum fi tablighi da'wati rabbihim nǹkan kan ò fà wọ́n sẹ́yìn nínú lawmatu la'im èébú àwọn tí wọ́n fi èébú kàn wọ́n abẹ́ni tí ó yà sọmọ wọn láà wọ́n pọ̀ bẹ́ẹ̀ fi wá ń pọ̀ bẹ́ẹ̀ àwọn abẹ́gọ́ rẹ̀ nítorí bàbá wa àfa wa àgbà Tajul Adabi tó jẹ́ nuqtatu taghyir òun ló ibi níbẹ̀ òun náà ní tán bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló pajú rẹ̀ dà gẹ́gẹ́ bí ìkan náà àwọn àfa wa sì sọ tí n kálukú náà sì mà bẹ́ẹ̀ ọlọ́run bá wa kẹ́ àfa àgbà Tajul Adabi gbogbo àwọn ọmọ kéwu wọn Tajul Mu'minina ni Tajul Arifina ni Tajul Abidina ni Muftiddin ni Zainuddin ni Husamuddin ni Kamaluddin wa alájàgbà ọlọ́run bá wa kẹ́ àwọn náà ọlọ́run bá wa kẹ́ wọn gbogbo àwọn táwọn náà tó wá kọ́ lọ́mọ kéwu kọ́lá àwọn tí wọ́n gbà fún wọn nínú àwọn ọmọ kéwu àfa àgbà Tajul Adabi tí wọ́n gbà fún alájà wọn gbà tí wọ́n dé wà kí àwọn náà àwọn tó wá kọ́ lọ́mọ kéwu lọ́kùnrin lóbìnrin tí láwọn tí wọ́n jọ yẹn ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ẹgbẹ́ àlùbáríkà ń sọ̀rọ̀ Islam tí wọ́n yìí ṣe ń kéwu rárá ìfẹ́ Ọlọ́run àti tànàbí ni wọ́n ní Ọlọ́run bá kẹ́ gbogbo wọn náà wala la hawla wala quwwata illa billah gbogbo tó jáde látara àwọn alájà àgbà látòrí khalifa alákọ̀ọ́kọ́ kárí gbogbo àwọn ọmọ tí wọ́n ti lọ bá wọn bá kẹ́ wọn gbogbo àwọn àfa àwọn bàbá wa tí wọ́n sẹ̀kù látòrí àwọn khalifatul hali lọ́njà rẹ̀ mi wọ́n pẹ́ o àti gbogbo àwọn khulafa wo àwọn àfa wa lápapọ̀ tí bàbá lágbàjì ni tí bàbá Sheikh Adamu ni tí bàbá gbogbo àwọn khulafa wo dáadáa tí tó dúró lórí dáadáa àwọn ẹni Ọlọ́run yẹn wọ́n bá wa pẹ̀lú gbogbo wọn wọ́n láti tóbi Ọlọ́run la hawla wala quwwata illa billah ṣe rí mi fẹ́ dá sí àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo rí àwọn tí àwọn èèyàn látòrí interview Samahatul Fadil qadi qudati mahkami shari'ati islamiyya afáwà àgbà tó jẹ́ pé khiratun min khiyarillah khira mustafa min al-mustafin nabilun min an-nubala yakadu an takilla al-sun fi wasfihi ma fi máa ròyìn justice Ayi kì í ṣe pé èmi náà kan bá sálà juhud li ablugha ma balaghahu aw ma hassalahu min al-ilm kódà àwọn kan tó máa rí àwọn tó máa wo bidayatu amri àti bọ́lọ̀ ti sàwọn gan ò lè ṣe ròyìn rẹ̀ torí pé àwọn náà min al-mukhtaru ni wọ́n min al-mukhtari wọ́n pa àwọn kọ̀ọ̀kan wà nínú Ìlọrin báwọn àwọn tí wọ́n fi ń wóye wọn tí ìfẹ́ ríru àwọn méjèèjì rí nínú Ìlọrin láwọn tán wà lóòrùn tò ní o jọ sáyé àánú Ọlọ́run kan ni wọ́n kí ló bí mo fẹ́ gbìyànjú mi lè bá wọn àwọn gẹ́gẹ́ sí gbìyànjú náà fi bá débẹ̀ gbìyànjú kọ́ mo fẹ́ sí ọba yọ Ọlọ́run ẹ rí i pé tán máa ń sọ̀rọ̀ kì í ṣe pé wà lẹ́sìn yunahibu kalimat báyìí kalimatu tatanahabu wọ́n máa kọ̀mándì language ni Arabic àbí èbò ẹ rí i pé lẹ́yìn tí bóyá àbí wọ́n há nǹkan tí ń sọ lérí tí wọ́n kàn ti ń jáde báyìí kàn máa ráwọn èbò ni salas ẹ mọ̀ yílá báwọn tí ó mọ̀ tasalsulu làásálí lọ́lọ́ ti sàfà wà كان قمة في العلم في علمي العربية والإنجليزية kí tó wá sí nìkan wọn gẹ́gẹ́ bọ́lọ̀ ń kọ́ àwọn ìbùn fún wa lásán wọ́n tún wá ní faslul khitab nígbà ní faslul khitab bí ní kí ẹ lè gbé ọ̀rọ̀ kalẹ̀ dáadáa o lè mọ Lárúbá o lè mẹ́bó ṣùgbọ́n bó so lè gbé kalẹ̀ dáadáa àwọn èèyàn mọ̀ pé ń tọ́lọ̀ sọ fún Ànábì Dáúdà nù ataynahu faslal khitab yufassilu fil khitab tafsiluhu àlàyé tó bá gbọ́ kalẹ̀ báyìí yóò yé sọlọ́run fáwọn kan báwọn kí pé wọ́n lọ kọ́ kí pé ìtàn kan lè kí àbí tán kọ́ lè rárá ẹ̀bùn Ọlọ́run so abi Ọlọ́run bimannihi wa fadlihi wa karamihi an yamudda fi umrihi wa an yahfazuhu wa yaj'alahu fi hisnihi al-hasin Ọlọ́run bá fi wọ́n sínú ààbò Ọlọ́run àti sọ ẹ̀ so ẹni tó yẹ pé bí ẹ̀ bá ní irú rẹ̀ kan tó irú rẹ̀ kan lèyàn ní irú rẹ̀ kan lèyàn ní mújítà máa wùyàn nínú community yàn ní ìyàbálẹ̀ lómi wallahi lakafa tàlẹ́ni náà tẹ́fẹ́ fi ṣe déédéé jọ sí sáyé náà là áàlàm ẹ̀ kàn sọ wọ́n fún mi tàlẹ́ni náà kì í ṣe bóyá wallahi fi pọ́n wọlé léyìí ṣe pọ́n léyìí ṣe mọ́dúhù kọ́lé léyìí bẹ́ẹ̀ kúrò máa fi tí ń bẹ lára àwọn òní sálàyé lẹ́yìn náà sì mọ̀ kí àánú Ọlọ́run ẹ̀bùn Ọlọ́run tó kàn wú kàn jù sọ́dọ̀ alájà àgbà ní pé yá pé àwọn ọmọ eléyìí náà àwọn ọ̀dọ́ tún pọ̀ o àmọ́ Hausa yìí bóyá ilé Hausa yìí lè sọ àmọ́ Ìlọrin táwọn ẹni bá fi ń pọ́ lọ kúkú sí Hausa yìí wọ́n ní mọ́ làmọ́lẹ̀ ẹni bá fẹ́ lọ kúkú so kọ́lọ́pàá Ọlọ́run ṣeun ń tokùn ẹran bẹ́ẹ̀ látànádùn ni kò sí Hausa yìí ní ọkọ̀ tóbi yes èmi náà máa pọ̀ ọ̀run tóbi èmi ó sọ̀rọ̀ bọ́lọ̀ bá ti wà ní aláwọ̀ báyìí látànádùn ni kò sí Hausa yìí
kọ́lọ́hún bá wọn lẹ́mìí gúngùn. Àwọn ni wọ́n lọ sí mùkọ́bálà tá a mọ̀ sí interview bóyá ká ń sọ̀rọ̀ pa àwọn alájà àgbà. So wọ́n ń sọ̀rọ̀ lọ wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Markaz rahimallahu mu'assisaha ani al-madrasa lọ́nà bá kẹ́ Sheikh Adam. So wọ́n ń sọ̀rọ̀ lọ ẹ bá dẹ̀ wo kí ní ẹ̀rí pé wọ́n pọ́n àwọn bá Sheikh Adam lé tó pọ̀, ṣùgbọ́n ó níbi kan tí wọ́n ti wá sọ pé ilé kíw kan tí wọ́n dálẹ̀ ìbínú làwọn èèyàn wọ́n gbá gbogbo àwọn kan yòókù míì tí wọ́n sọ lẹ́yìn interview yẹn gubiya anhu ta'amawna muta'ammidin. So àwọn dáadáa tí wọ́n sọ gbogbo àwọn èèyàn gbójú kò mẹ́ èyí ò ní tí mo sì mọ̀ pé kìí ṣe lámìyẹ kọ́sùdù tí wọ́n kọ́lẹ̀ ń gbé káàkiri yẹn pé wọ́n fẹ́ ṣe ìhánà ẹni tó ṣàdúró ẹ̀yìn yìí tí wọ́n sọ àwọn kankan ní ilé kí ó kàn tán dálẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yún bẹ́yìn yẹn ti gbọ́ yíkọ́ ni wọ́n ṣe mí nìyẹn ẹ̀ sì lè retí pé ilé tí wọ́n jágbẹ́nu sọ fún wọn tí wọ́n á jáde ni wọ́n ní jáde àmódòdó ọ̀rọ̀ láǹṣàlàyé fún yín. Ìjọsá yóò ní tírẹ́dì ẹnìkankan náà àwọn afáwà nínú so gẹ́gẹ́ bí ipò wọn láàrin ìlú àti gẹ́gẹ́ bí ibi tó bọ́lọ́run ṣe gbé wọn. So àwọn èèyàn tá yóò lọ́ta di fáwọ́dọ́ mo tó wá ń wò ó láti jó ni nǹkan méjì ni wọ́n jẹ́ kí n padà fẹ́ jáde láti sọ ọ̀rọ̀ lórí ẹ̀ mi bá torí pé wallahi ọlọ́run ráì níyàn tèmi ọlọ́run dákun bá ń kẹ́ Sheikh Adam sí Allahumma ighfir lahu Allahumma arhamhu Allahumma tajawaz an khati'atihi wa sayyi'atihi wa hafawatihi waj'alhu min warathati jannati na'im. Ọlọ́run àtàwọn alájà àgbà nínú kẹ́rẹ́ nínú ilé rẹ̀ gẹ̀rẹ́ tó gájú ní ọba wọn fi wọ́n sí ọlá tí wọ́n náà sì bẹ́ẹ̀ fáwọn náà ọ̀dàkùn bá kẹ́ Sheikh Adam sí mọ́jẹ́lì wọ́n dàrú kí wọ́n dàrú láíláí èyí máa ń sọ dáadáa kìí ṣe pé láti fi yọ yín nú àti kí n má yọ yín nú sí yá torí ẹni tẹ́ fi mi ṣe so mo yọ yín nú ìyọ yín nú bákan náà ẹni tẹ́ fi mi ṣe àfi tọ́lọ̀ bá fi mi dára àmọ́ Ọlọ́run ni wọ́n bẹ̀ má fi mi dára tí ọ̀pá mi lẹ́kùn ọmọ fi mi dára tí ọ̀pá mi lẹ́kùn má fi mi dára tí ọ̀pá yín lẹ́kùn àwọn èèyàn mi so òdodo yìí a máa wí títí tí kò fi dé Ọlọ́run jẹ́ agun lẹ́mí ẹ̀sìn fún alálàáfíà bìtà alájà àgbà lórí ẹ̀mí kùn tàlájà àgbà ní fún wa náà bí àwọn bá ra burú sí mẹ́ríkàsì gbogbo ẹni tó bá wò ìtàyàfi tó bá wò lérò ó ra burú sí Ìlọrin afẹ́ akọ mẹ́ríkàsì fáàrí kan ní nínú fáàrí Ìlọrin kọ́lọ̀ dákun bá jó tún dájú báyìí lọ wọ́n jọ parí láíláí láti tóbi Ọlọ́run bó ṣe rí lọ́kàn tiwa ní irú dáadáa bẹ́ẹ̀ Ọlọ́run jáde nípa bẹ́ẹ̀ láyé láti tóbi Ọlọ́run wọ́n ti ń wí kí n torí tẹ̀yìn yẹn o sí tí ó kàn mí pẹ̀lú mi àti yóò lẹ́ni tẹ̀ torí pé ní ọ̀rọ̀ gbọ́ ara wọn ẹ̀ máa wùtù àníyàn tó ẹnìkan sàdáwọn ṣẹ́ra wọ́n á torí tiẹ̀ ṣe ní àtorí tiẹ̀ ṣe ṣùgbọ́n ká ṣọ̀kan òun ló dájú tó àwọn táṣẹ nípa sí wọ́n gbé níta a lè correct wọn a lè sọ pé láwọn kan náà àgbàlagbà tó pè wọ́n pé bàbá wọn sì lè mọ́ bínú ẹ̀sẹ̀ láì lọ́wọ́ wáyé pé láàrin àwọn àtọ́jú àgbàlagbà náà bá pera wọn so ẹ bá tún kí ní ṣe wọ́n sì ṣe kò lè tó bá wọn so ṣùgbọ́n àwọn ọmọ kan bẹ̀tẹ̀ pé ẹnu wọn bíi hawani ni ẹnu bí ẹnu dú báyìí bí ẹnu dú wọ́n ti sílẹ̀ báyìí ẹni tí ó bù ní wákàkiri wọ́n búrú ìjọ ti sáyé ní bú kankan náà àwọn afá àti wàá fáwa ni wọ́n ká jáde ká máa bèbú a kàn sọ ìtọ́ba jòdòdó a sọ ìtọ́ba dáhùn afá bá kúrò ẹ̀ sí àṣàlàyé àwọn náà sì ní bínú sọ kò jù bẹ́ẹ̀ lọ àwọn afá wa ṣe rí nìyẹn náà nǹkan méjì ló wá jẹ́ kí n jáde mo ló gbọ́ àwọn táwọn èèyàn tó ń bèbú lọ́tún lọ́sì ọ̀rọ̀ nìzọ̀míyà modern Arabic school so eléyìí tí mo fẹ́ sọ yìí torí pé àwọn bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ṣe wọ́n ti ṣàlàyé tí ò ní ìdí kankan mọ́ torí ọ̀rọ̀ nìzọ̀míyà èyí tí ń sọ yìí nísìn torí àwọn tí ọgbọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ jẹ́ tó tún play díẹ̀ gàǹzẹ́jú kan náà ni ọlọ́mọṣẹ́ bí sẹ́kọ̀ǹsì kan ní fi play kẹ̀kàn ara gbọ́n tí bàbá ọba Ìlọrin sọ nípa gbogbo tí ń kálukú ń fà mọ́ra wọn lọ́yẹ̀ tí ò ní túmọ̀ kẹ̀kàn gbọ́ díẹ̀ kí n sì wá sọ̀rọ̀ lóye ẹ̀yẹn tó ń bọ́ torí àwọn tó ẹ̀sẹ̀ dé ẹgbọ́ lẹ́yìn tẹ̀sẹ̀ dé bàbá ọba ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀ àwọn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ẹgbọ́ nípa ọ̀rọ̀ mọ́dán tánbù bí o ti sáyé sí àwọn yìí ẹ bàjẹ́ púpọ̀ wọ́n ní bàbá wa ọba Àjẹrin which is ọba Abdulkadir ṣé ọlọ́mọba kẹwọn so ọba Àjẹrin táwọn bàbá wa yìí wà ní táwọn wà pẹ̀lú ẹnu wọn náà ní fi wí torí ẹnu tèmi gbọ́dọ̀ wí ẹnu bàbá lọ ẹnu wọn náà ní fi wí pé wọ́n láwọn wà kékeré ńgbà náà àwọn máa ń jòkó lérí ẹsẹ̀ ọba Àjẹrin ẹ̀fí mọ́ bàbá náà sí rí ńgbà náà wọ́n ti tóbi tó ńgbà náà so níta wá ń sọ ní ojú wọn kálé ọkà kún un òpẹ́ẹ̀dẹ̀ kan bẹ́ẹ̀ lọrin lónìí tí ó ní ojú wọn tó gbogbo tó ṣẹlẹ̀ látẹ̀yìn wá tó bàbá ọba lórin tẹ̀lé ní èjì Ọlọ́run fún wọn ní mímọ̀ Ọlọ́run fún wọn lóye
Ọlọ́run fún wọn lọ́pọlọ Ọlọ́run fún wọn ní bíbí tí ò sí níbi kankan tó tẹ bíbí wọn ní gbogbo ìlú Ìlọrin lẹ́nu ìdíwọ́ ìlú Ìlọrin ní Kwara lónìí kò sí níbi kan tó tẹ bíbí wọn. So ẹ̀jẹ̀ agbọ̀n tí wọ́n rí nípa àwọn ènìyàn yìí wọ́n ti gbà táwọn òrì ẹ̀jẹ̀ agbọ̀n. Ẹ má sì gbọ́ o kéwu ọ̀mọ̀wé kì í ṣe pé wé o ẹ̀tọ́ ẹ̀jẹ̀ ń tún kẹ́ra gbọ́dọ̀ ní tàlàyé fún ẹ̀rọ mi ní mọ̀ gbọ́dọ̀ yá. Kéwu tuntun tó yàtọ̀ sí ìta ń ké lórin tẹ́lẹ̀ nígbà tí wọ́n gbé wáyé má gbọ́. Onígbà náà wọ́n da uniform fáwọn ọmọlé kéwú nígbà tí wọ́n nígbà àwọn oníṣẹ́ sọ ọdún yẹn àti mẹ́ríkà àti Abẹ́òkúta àti tèkó ìsìngbà náà ẹgbẹ́ wọn ti bí tí bàbá ọba lọ ń sọ yìí táìmù tí wọ́n sọ á sọ déédéé fún yín àti mẹ́ríkà àti Abẹ́òkúta tó wà London àsárù njọ́ náà àsárù dé àti tèkó táwọn àti àbálẹ̀ ìlàjọ ń ṣe kò tí ì sí kẹ̀kẹ́ méjèèjì náà ẹ máa gbọ́dọ̀. Wọ́n tún máa ṣe eré ìtàgé pẹ̀lú Lárúbáwá ìmọ̀ àbí bàbá alẹ́ àgbẹ̀ pọ̀lọ́sọ alẹ́ kan tí wọ́n ń kọrin dáadáa yẹn rántí yọ̀dà fún Kàmọ́lù lọ láyéláyé yọ̀dà fún Kàmọ́lù lọ láyéláyé ẹ jẹ́ máa gbọ́dọ̀. Ẹ ṣe gbàm kọ́mẹ́ntì gbàm ìtọ́ ìkẹrẹ àtàkù ní ẹ bá tó bẹ́ ẹni tó bí yín bá bí yín dà ẹ bá jọ ọmọ ọkọ̀ lọ ní wàtàkùn tí bàbá bàbá wí àtàgbà tó ní kí ìtọ́ bá tó bẹ̀ nù yín wàtàkùn tí wọ́n wí wọ́n tó dápa sẹ́yìn o. ibẹ̀ ńkọ́ lọ́wọ́ngbà náà ẹ̀kọ́ mú yìí gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀hún ni ó ní tafsir wọ́n tibyin wọ́n tawdih wọ́n tansih ẹ bọ̀ bí gbàmù nísìnyí wọ́n ti rí ẹ̀kẹ́kọ̀ọ́ gbàmù. Ẹ ti gbàmù ọlọ́jẹ́ nǹkan tẹ́nìkan kan ò darí fún òye rí wọn darí lẹ̀ rí. Báwọn kan tí ò ní túmọ̀ Sheikh Adam lahu fadailuhu Sheikh Kamaluddin babalájàgbà lahu fadailuhu alágbàdùmọ̀ babalágbàjì ẹ bá ti àgbọ̀n kankan ṣé gbogbo kúkúnlẹ̀ tẹ́ máa lọ kúnlẹ̀ ọba kúnlẹ̀ lọ sódì nù yíyá bó ṣe ti nígbà tẹ́ ẹ̀rí kìíní yẹn ibi bíọ́n pé ó jẹ́ níta àrírí tẹ́nìkan kùn sí rí ẹ̀nu fẹ́ kẹ́kún bọ́. Ẹ àlàbí kí ni ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ jà sí bí wọ́n bá ti bá ń sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ nìkan ní ẹ̀ka arájú kẹ́ẹ̀tì bàbá ọba lórí ẹ̀ka jùlọ ẹ bá kọ́ gbàmù ẹ bá ti kọ́ gbàmù sí o ẹ bá ti rẹ́ nìkan tí bá ti ń hó mọ́ sí máa ń hó bẹ̀rẹ̀ ọlọ́gí ẹ̀ka ara mú kí ni fídíò yìí ẹ̀ka jù sí kí ni ẹ̀ gbàmù. Ẹ bá rẹ́ nìyẹn náà. Wàlẹ́ ẹ̀rí ń parí Abasaki ọjọ́dá Abasaki mo tẹ́rù jìgá ọjọ́dá àwọn abáyé tí a kàlùkù mọ́ ọ̀làdíwájú sọ̀lá yóò gbogbo alápapọ̀ yọ̀dá ara fún Kàmọ́lù lọ láì láka múra bíi jára ń pàánù ń wà múra jára mọ̀ nípa nílùú à ní wọn ní ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ kọ́ta kó dọ́lọ̀ sí fún Sheikh Adam kana aliman nihriyan Ọlọ́run ó sàwọn ọlá kan fún àwọn ìpàdé Sheikh Adam wallahi èèyàn fẹ́ èèyàn kọ ọlá ni táà ní ìwúrẹ̀ gan lọrin àwọn Ọlọ́run fi ṣe láwọn tọ́lọ́run ṣe fún wọn ṣùgbọ́n àwọn kankan bẹ tó yẹ pé ẹgbẹ́ wọn fi sọ pé àṣàkíyà wọ́n kàn délé ayé sí wọn wọ́n fi kéde pé wọ́n délé ayé sí wọn kéde pé wọ́n bẹ̀rẹ̀ kọ́ sí wọn báwọn kan ṣe ń wí kéde pé wọ́n ń ṣe kíní kára àti modern Arabic education so báwọn ẹgbẹ́ ti já kọ̀kọ́ ń bẹ bẹ́ẹ̀ náà já kọ̀kọ́ ń bẹ modern Arabic education náà ṣe ti ẹni sìn so ọ̀rọ̀ bàbá tó ní má ti pè é léyìí sí kò tó báyìí ẹ ti wọn bẹ́ẹ̀ bá ń kọ gbàmù ẹ jẹ́ ń dá padà ó dùn gan lọ́jọ́ dáwọ́ balẹ̀.
tẹ́tí gbọ́ bí o. ọ̀sẹ̀ lèyí ọ̀sàlàyé àbí bàbá ọba lọ́rin òmìnbó ni òmìnbó ẹ mọ̀ gbọ́ yòókù náà èyí òun pàtì kan ìwà láyà ní gbogbo ilé tí wọ́n bí láìláti láìláìlá wa àwọn àyàn ti gbìyànjú gbogbo àwọn àṣàrò tí wọ́n ní ẹ láàánú ṣe gbìyànjú ká ṣe tiwa náà tòtò mọ́tò ti bẹ́ẹ̀ a nítorí pé afẹ́ ká dákẹ́ ká jẹ́ kí wọ́n sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ ká jẹ́ kí wọ́n sọ̀rọ̀ dòdòdò láà abadan wallahi laysa ta'liqi ala hadha al-qawl kì í ṣe tàlíkù mo fẹ́ ṣe lórí táwọn bàbá sọ yìí kì í ṣe bóyá àbí ìṣẹ̀mọ́ sọ̀rọ̀ kan lórí ẹ̀ but a ní láti ṣàlàyé àwọn kankan nínú àwọn kan tí mo fẹ́ ṣàlàyé kankan tó jẹ́ kí n wá àwọn alẹ́lẹ́ mo rí kan náà àwọn bàbá Sheikh Adam kọ́lọ̀ bá ṣe dáadáa fún àfọ àwọn náà àná ń pè ní Yusuf Adam Abdullahi lórí tí n bá gbà wọn ọmọ bàbá Sheikh Adam àti wọn wọn kọ kíníkà sórí péjì wọn ṣe nǹkan ń pè ní nìzọmíyà tó wọn kọ àwọn anúkọ̀tù kan kalẹ̀ lẹ̀ pé ẹni tó bá ní òun ni wọ́n lágbà pé òun ló kọ́kọ́ ní modern Arabic education so wọ́n pa àwọn anúkọ̀tù yẹn kalẹ̀ lẹ̀ náà anúkọ̀tù wọn kọ ni pé wọ́n ní kọ̀búlù wọ́n tẹ̀sí jílẹ̀ tó láàbù àjùdù wọ́n gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tuntun kí wọ́n ti máa kọ́ ọkọ̀ wọn kalẹ̀ nínú nǹkan kọ ni pé wọ́n ní àìdáàdù wá ti máa du al-manhaj ad-dirasi wal muqarrarat at-ta'limiyya so kéèyàn ní mẹ́tọ́dù tó fẹ́ máa fi kọ́ àwọn ọmọ kó dẹ̀ láwọn syllabus which is àwọn ìwé tí wọ́n fi kọ́ àwọn ọmọ wọn lára rẹ̀ ni so ẹlẹ́kẹta wọ́n kọ tahdidu al-fatarat wal mawa'id ad-dirasiyya bi suratin wadiha so àwọn àsìkò táwọn ọmọ lọ́lùdé kéèyàn kọ́ kán máa àsìkò báyìí ni wọ́n wọlé àsìkò báyìí ni sísìn parí nínú nǹkan kọ ni pé tawfiru mukhtalafu al-mawad ad-dirasiyya wa takhassusat at-ta'limiyya tó jẹ́ pé kán láwọn area of specialization so nínú nǹkan tó kọ ni pé tawfiru ẹlẹ́karùn-ún tawfiru fusuli dirasiyya munasiba wa mujahiza li ilqa'i al-muhadarat wa durus káláwọn class tó sì kọ́ ọmọlẹ́kọ̀ọ́ so nínú ẹ̀ náà tún ni wọ́n sàkọ́ lọ bí 13 nítorí mi fẹ́ kọjọ́ lọ ni wọ́n kọ́ so gbogbo àwọn nǹkan tí wọ́n kọ kalẹ̀ yìí tọ́lọ́run bá ní kìíní ọ̀dọ́dọ̀ wọn ǹdẹ́kan bá ń bí wọn ni pé wọ́n jẹ́ ọ̀kọ̀ kalẹ̀ yìí ta ló sọ di májẹ̀mú ta lẹni náà tó pè ní májẹ̀mú pétọ̀ kọ́tọ́ di pé ilé kí wọ́n máa jẹ́ modern school Arabic modern school kíkọ́ Arabic school tó máa di modern kó tó jẹ́ modern school so gbogbo àwọn ṣùrùtù abáwọn nukọ́tù so al-mutawafira wal-maktuba fi hasi sutur ta lẹni náà awjabaha ala mu'assisi al-madaris al-arabiyya aw ala al-madrasat al-arabiyya ta lẹni náà tó ní túláàsì wọ́n dẹ́ kọ́ kalẹ̀ yìí táwọn àbá kọ́ kalẹ̀ yàrá Allah afa Yusuf Adam Abdullahi lórí wọn àbá Sheikh Adam lọ́kọ́ talẹ́ni náà tó sọ di mẹ́jẹ̀mọ́ àwọn àfa àwòláyé ni wọ́n panu pọ̀ pé nǹkan báyìí ló gbọ́dọ̀ jẹ́ so àwọn àkọ́kọ́ jòkó mi kan ó kà máa yé táwọn oníbàwí òkè ṣe Sheikh Yusuf ló báyò káwọn àkọ́kọ́ jòkó mi kan kẹ́kàn ronú pé n ta lè pe modern school tó ní tí wọ́n rí nísìn eléyìí gbọ́dọ̀ wà mẹ́ eléyìí gbọ́dọ̀ wà mẹ́ so kó tó di pé torí pé madrasa nizamiya níbi tó ti bẹ̀rẹ̀ gan ní I think 450 nǹkan dé ti yẹn kalẹ̀ lẹ́ 459 hijiri bí àti hijira náà bí tó di 459 so òun ni wọ́n kọ́kọ́ àsásà awala madrasatin nizamiya so pé modern Arabic school ten rivers àkọ́kọ́ gbà tí wọ́n kọ́ fi alam gbogbo ayé tí wọ́n kọ́ dá modern Arabic school lẹ̀ wọ́n ṣe ń kọ́ tẹ́lẹ̀ àjòkó lábẹ́ igi nǹkan kan ọdún tí wọ́n dálẹ̀ oní 459 hijiri eléyìí ń bẹ káàkiri mẹ́nu tíra ń bẹnu kó wá sẹ́jẹ̀ lọ́gọ́gùn kan ọba 459 ni gbogbo àwọn mọ̀jẹ̀ mọ̀tẹ́ra kàkàlẹ̀ yìí ẹ bá kó jáde tí wọ́n ti kà síbẹ̀ tó sí mbẹ̀ àwọn dára kalẹ̀ so àwọn tí wọ́n ti kọ́kọ́ pinlẹ̀ rẹ̀ táwọn èèbó gan táàpù látọ̀dọ̀ wọn tó sí ń tọ́jọ́ in fact àwọn kankan bẹ táwọn tó fi sí tẹ́kítà bá mú àwọ̀gilé nídọ̀n àwọ̀gilé ní sinipẹ́ ilé ìyọ̀ ẹ̀kọ́ wà bẹ̀ so àwọn tó rí àwọn mìíràn lé aláìlẹ́kọ̀ọ́ tán lè jáde àbá ń fa àwọn pọ́ìntì àbá ń fi pamọ́ torí mo rí kan náà professor wa náà professor Hamza ní ọ̀dàkọ̀ wọn wọ́n ti sọ̀rọ̀ lórí madrasa nizamiya àwọn ti gbé eré jáde lórí rédíò ọjọ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ibi tó ti bẹ̀rẹ̀ gan so nizamul maliki tó bẹ̀rẹ̀ rẹ̀ a ní láti lọ wú jáde gbogbo àwọn kátẹ́ ń kọ yìí ṣé bẹ́ẹ̀ ni àti tẹ́ ń sọ yìí ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé kalẹ̀ jọ náà gbogbo àwọn kátẹ́ tẹ́ fi kún lónìí tí ò sí mbẹ̀ yìí nígbà tí ò sí níbi tiwọn tó yẹ kí gbogbo ayé gbà papọ̀ pé ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé ìtumọ̀ nípa àwọn ilé ìsìn madrasa nizamiya so gbogbo tí wọ́n kọ yìí láti àkọ́kọ́ kalẹ̀ ni so kò sẹ́ni kankan tó ṣàlàtọ̀ rẹ̀ tó jẹ́ ala rẹ̀ sharton so kò sẹ́ni kankan tó ṣe di májẹ̀mú kó jẹ́ pé òun wà di mẹ̀yàr táwọn fi wo al-madaris al-arabiyya wa nizamiya so eléyìí ń bá wọn láwọn ọmọ kan náà tí wọ́n ń ṣe yọtọ̀ yọ̀dọ̀ wọ́n fẹ́ bú jọ́sí sáyé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn jagbọ̀njàgbọ̀n wọn ti máa sọ
ìkan lọ gbé tíra bá ṣe kádàmù jáde ní ọlọ́gbọ́n àti àwọn jáde wọ́n láwọn ṣé Ádámù kọ àwọn mọ́kọ́tù mẹ́jọ kan àwọn jẹ̀mú mẹ́jọ kan tí ọba ti sí ń bẹ̀ ìbéèrè tàbí ni pé ìwọ́ tó lọ gbé tíra bá ṣe kádàmù jáde ṣé Ádámù náà kọ ṣé Ádámù àtàwọn òwò láyé ni wọ́n jọ panu pọ̀ lórí gbogbo àwọn tí wọ́n kọ pé ní tí ń jẹ́ ní mọ̀dásà ní sọ̀míyàn tàrífù tí ṣe kádàmù fún yẹn nínú tíra wò láti bá tàrífù tí bàbá fún yẹn ọlọ́mọba akẹ́ bàbá so ṣé Ádámù lè fún wọn láwọn lè fún ní sọ̀míyàn ní tàrífù tọ̀dọ̀ táwọn tọ̀dọ̀ wọn ọlọ́mọba akẹ́ wọn káwọn alájẹ́ àgbà tájọ́ mọ́ kéwú tiwa tájọ́ mọ́ kéwú wọn táwọn fún wọn ní tàrífù tọ̀dọ̀ wa lókùn ìgbà tí ò bá ti sí ìkankan nínú àwọn àfa àjọ tí wọ́n panu pọ̀ lórí nǹkan báyìí tó ń kálukú múra yìí tiẹ̀ wá ní à ń kó gbogbo ń tẹ́ ẹ̀kọ́ kalẹ̀ yìí tẹ́ni ní bàbá ṣe kalẹ̀ tẹ́ni ní bàbá ṣe kalẹ̀ máa ta kalẹ̀ ìwọ náà sọ fún yín pàní mẹ́ ẹ̀yà gbé látara alákọ̀ọ́kọ́ ẹ̀ka àwọ̀làn kó fà tó tìrasa ká ní kíláàsì kí lè gbàlérò pẹ̀lú kíláàsì ṣé kíláàsì nìkan pé a ti ní pé wọ́n fún ẹ̀yọ kákọ́ blọ́ọ̀kù láti bẹ̀rẹ̀ dópin káyọ̀ báyìí àbí ń tẹ́ gbàlérò òun ni pé kásà ti ní kíláàsì kò bá jẹ́ ilé là ń lò kásà tó pé kíláàsì eléyìí ni tó bá jẹ́ pé ń tẹ́ gbàlérò tẹ́ ní ṣe Kádàmù gbàlérò pẹ̀lú nìzọ̀míyà òun ni pé kéèyàn ní ilẹ̀ tó rà kalẹ̀ báyìí tó wá kọ́ kíláàsì sì wá lè fásulu wa fásulu ẹlẹ́kẹta fásulu ẹlẹ́kẹrin tó wá kọ́ ní class 1 class 2 tó kalẹ̀ kọ́ ọlọ́ra lẹ̀ wá kọ́ 1952 sọ̀rọ̀ sí Ádámù ni ìní kọ́ mú yóò sí Ádámù fáwọn náà sọ lọ́gbọ́ bẹnu kẹ́sẹ̀tì challenge táwọn play fún yóò ní wọ́n láwọn rẹ́ǹtì odidi building kan ilé kan táwọn èèyàn ń gbé náà sọ di kíláàsì oye tó wọn nílé wọn níbi kankan tán lágbàna oye wọn ní ilé kan ni wọ́n lò kò sábúmẹ̀ ni wọ́n lò ó sì jẹ́ classes sọ wá rí èyí tí wọ́n ti hùn bàbá wa rẹ́ǹtì ilé ẹ̀ ní ìdàtí búra èmi à ń pe ìkànnà àwọn àfáà aládàbíyà Ibn al-Arabi ìtakùdímá onílé wọn ọba ti dé ìtakùdímá sọ pé òun béèrè Ibn al-Arabi bá ti dé ìtakùdímá gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ ọ̀dọ́ náà lọ́pọ̀ òun béèrè Ibn al-Arabi mo tún mọ̀ lókọ̀ rẹ̀ bó òun béèrè Ibn al-Arabi mùdárísù ni olùkọ́ni ní Zumratu àwọn alájà àgbà nílọrin tó o bá lọ ìtakùdímá lọ Zumra ó béèrè Ibn al-Arabi èmi àtàfà yìí òun lájọ lọ sọ́dọ̀ èmi ni mo pé bí mo fẹ́ lọ gba àwọn àtàkàn kalẹ̀ mo wá pe àfà ìtakùdímá bó ni mo fẹ́ lọ́dọ̀ bàbá Kúrángá ládàbàtà gbà wọn wà ní àwọn lọ́wọ́ mi ṣèwádìí àwájọ lọ àwa méjèèjì bàbá Kúrángá tó bí lórí ọmọ pé gbogbo àdàbíyà wọn kúndò ní ọlọ́mọ akẹ́ bàbá Kúrángá tí wọ́n lu wà náà láyé tí wọ́n kúndò ní àwájọ lọ sọ́dọ̀ wọn gbọ́lẹ́rì nù mo sì búra pẹ̀lú kọlọ́m mo sì bá àbá sọ̀rọ̀ nísìn bí ìgbà tàbá ti ríra wa sójú báyìí yóò sì tọdún 3 sí 4 ìyẹn àwa tó sọ lórí fún dìsímì sí sọ̀rọ̀ yìí amúlé lọ́ba kọ́bí àwájọ lọ sọ́dọ̀ bàbá Kúrángá kálọ̀ gbàbọ̀ náà ti kéwù wọ́n láwọn wọlé kéwù ní 1942 yeah 1942 kan láwọn wọlé kéwù so 1942 náà láwọn wọlé kéwù wọ́n ti ìlàlà kan fẹ́ dá mọ́ríkà sílẹ̀ o sọ́gbọ́ 1942 bàbá yẹn wọ́n tẹ̀sẹ̀ kú ni o náà kú bí ọ̀sẹ̀ tọ́lọ àbí bí ọ̀sẹ̀ méjì sísìn náà kú àmọ́ Ibn al-Arabi lọ́ọ́ bí léèrè ti dákọ̀ tó ti anybody ìwọ tó bá fẹ́ tún béèrè gan bí ara ní tó bá wọn súnmọ́ bí wọ́n pẹ̀lú nígbà lábẹ́ òfin nọ́mbà rẹ̀ afákan ló dákọ̀ síbi kìnnìkan èmi àtàfà ìlàjọ lọ sọ́dọ̀ bàbá Kúrángá èyí sẹ̀ kan èyí sẹ̀ méjì tá à ń lọ sọ́dọ̀ wọn tá à ń lọ nítorí ìtàn so wọ́n á 1942 làwọn wọlé kéwù wọ́n á nítọ̀ ẹ dákun mo lè bí náà mo bèèrè ọmọ nítọ̀ ẹ wọlé kéwù 1942 ṣé ẹ kàn lọ pẹ̀lú aṣọ àbẹ́wàṣọ lé kéwù wọ́n ní white làwọn wọ̀ lọ́ máa ń kẹ́ lajà gbẹ̀sì wọ́n ní white làwọn ń bọ̀ wọ́n ní kódà báwọn àti jóyìn àwọn wo kíláàsì táwọn wà ní ọ̀nà lọ àti kíláàsì bàbá wọn àti àgbáyé wọ́n sọ kíláàsì bàbá wọn àti àgbáyé náà wọ́n láwọn senior bàbá wọn àti àgbáyé yes so wọ́n ní kíláàsì tiwa ní ló wà lókè ìkíní kan ní so ibi ọ́fíìsì ẹ̀yẹn kì í ṣe ilé tuntun ibẹ̀ làwọn alájàgbà ń lò fún ẹ̀wọ̀n yìí mọ̀ pé ibi táwọn alájàgbà wà nísìnyẹn bàbá nìkan lọ́ra bẹ̀ yẹn ẹ bá fẹ́ wọnú súnmọ́ àbáyé ẹgbẹ́ ọ̀tún ní ilé àwọn alájàgbà wà ilé tó alẹ́gbẹ̀ẹ́ òsì ojú orí wọn gẹ́gẹ́ nù ń bẹ̀ ojú orí wọn gẹ́gẹ́ òun ilé tó alákòsí bàbá ló ara ìtàn ni wọ́n da akọ́ fún ara wọn àwọn náà ní ẹ̀tọ́ sí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà yìí tá máa ń kírun wájú léwu ibi ojú orí wọn gẹ́gẹ́ nù ìdárí ìtàn bàbá ló ara bẹ̀rù fún ara wọn bí tí wọ́n kàn ibi ẹ̀rọ ṣe méjì lọ́wọ́ àmẹ́ ìkànnì táwọn àlefà ń lò ní sílé tuntun ṣe wá rí ilé tẹ̀gbẹ́ yìí òun gẹ́gẹ́ náà ń lò fún kíláàsì ńgbà náà fásitì awal fásitì sani fásitì salisa fásitì rabi fásitì khamis ibẹ̀ ni bàbá Kúrángá 1942 ẹ bàjẹ́ gan ọmọdé mọ́ sọ̀rọ̀ ẹ wà múra sáwọn kan tí ò ní túmọ̀ múra bí jẹ́ láńpá nù
so gúrúfà dìrásà àwọn bàbá wa ní ká lọ kọ́ bì kan pé dandan ni ká kọ́ ibì kan lára lẹ̀ kò sẹ́nìkan tó ṣe ní ṣáàtù ní májẹ̀mú nínú ráàyè tí Sheikh Adam àwọn ni wọ́n fi lílẹ̀ ní sábúrú mẹ́ nítorí wọn ni wọ́n kọ yẹn ráàyè wọn nìyẹn tí wọ́n hà sọ́lá yà nìyẹn tí wọ́n sàkó lọ́hùn tàṣílù fíkra wọn ò nìyẹn so tabawa ní ká gbé kó bóyá kéèyàn kọ́ bìnà kéèyàn kọ́ ilé gẹ́gẹ́ mú hà sọ́sọ̀ lè hazihi al-muhimma yani muhimmatu tadris ká kọ́ nǹkan kan fún ẹgbẹ́ tẹ́ ń wúnu sí alámọ̀dún òní ajẹ́pẹ́ 1952 gan wọn tí ní wọ́n lé kí wọ́n tí ní wọ́n ní mẹ́dásà nìzọ̀míyà àwọn náà ní ẹlẹ́mí tọ̀hún náà ṣùgbọ́n 1942 yẹn àwọn ti ní kíláàsì ní tí mo sọ fún yìí ìfẹ́ náà mi gbọ́ lọ́dọ̀ bàbá tó kú yìí ìwádìí mi nìkan mo gbọ́ àwọn Dr. afáwa lóde Dr. Samatul Fadil al-Mukhtar kabirun min kibari ulama'ina fi asal asr so ní professor inshallah Dr. Abubakar Ileworo mo fi wọn tàkùn ní dákọ̀ àwọn náà lè testify sáwọn kan tí wọ́n wí so lákòókò gbogbo tẹ́ ń kàn kí ẹni gbé bá kí alámọ̀ lọ́ka ọ̀sẹ́ nìkan tó wà kà á bá ń láyé ẹ bá sì ní wọ́n ka ìgbé òun jáde kárí sọ wọ́n bá tó di onímú ó bá wọn ọba àmùtù mẹ́rin kẹ́kùn sí ní ṣáàtù ká sọ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀dà àti gbọ́ àní ìṣáájú yìí 1942 yìí bí mẹ́ríkà sí ní ọ̀nà táwọn yẹn ti ń jáde ni wọ́n ti ní náà ti 1942 bàbá ló ń wọlé kéwìn bàbá láwọn wọlé kéwìn o èdè kéwìn ni wọ́n ti ní àwọn kan tó ṣáájú wọn o níbi ìwọ kíláàsì tó kù wọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń promote from 1 to 2 bàbá àtọ́kọ́ tẹ̀lé ara wọn sọ fún wa pé ní jọ́nà lọ́hùn láti ìgbà náà lọ làwọn ti match àwọn match lọ́lé ọba àwọn so tó ṣe dédé tí àwọn bàbá ọlọ́lá ọba lọ́rin wí kò tí ì sí ti ń jẹ́ mẹ́ríkà sí number 1 nínú tẹ́ ẹni ṣe kàdáwọn ọkọ̀ tẹ́ ẹ̀ka jáde ẹni ṣe kàdáwọn ni yóò ní qawwatul mudarrisin so kéèyàn ní ibì kan àyè kan rúùmù kan fáwọn olùkọ́ tí wọ́n jókòó sí àwọn olùkọ́ tó máa ń kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn ṣe kàdáwọn náà ní Abẹ́òkúta ilé tí wọ́n rẹ́ǹtì táwọn Ansarudeen rẹ́ǹtì fún wọn ni ẹ̀rù wà tá à ń sọ yìí àwọn kan tẹ́ ń pariwo àwọn ọmọ yìí ní àbòsí wọ́n mọ̀ pa àwọn kan ní alábòsí wọ́n máa ń ṣàlàyé fún yín títí pa yín ò ní kákámìlú lẹ́mọ̀ pariwo káàkiri sẹ́mi mo wí bẹ́ẹ̀ ni ẹ fi ti ara yín gbọ́ nǹkan ẹ rí tí wọ́n kọ́ kalẹ̀ bí ẹ bá wí jáde ẹ wà máa pariwo Kamilu kí ni máa ṣe yín ṣé àwọn fẹ́ràn ara wọn sọ bí àwọn Ansarudeen ni wọ́n pilẹ̀ rẹ̀ àwọn fún wọn fíkà lásán ni pé ẹjá sì nǹkan báyìí àwọn sì jẹ́ staff lọ́dọ̀ wọn jọ́nà òṣìṣẹ́ làwọn so Ansarudeen ló ní nípìnlẹ̀ ọlọ́run sì lọ padà títí sí Karama sẹ́mi mo wí bẹ́ẹ̀ sí Karama lọ sọ so wíwé tẹ́ ń pariwo káàkiri yẹn I don't care ọ̀yẹ́ kó dodo ni tí èsì sọ ibi ọkàn tí ọ̀dà sọ ọlọ́run sì ní jẹ́ rí nífi gbé ọ̀tá sí Karama nífi gbé sínú ọkàn rẹ nífi ní lójú láyé àbàdàn àbí tó wáyé pé èèyàn máa ń jẹmọ́ wulẹ̀ sọ àmì mi o wọ́n fi qalbi hikdun tani yóò sì kìí tààrẹ síbẹ̀ tó bá jẹ́ dédé yẹn lè ṣe kìí tààrẹ yóò jẹ́ dédé yẹn lè ṣe kìí tààrẹ so mo tẹ́ nìkan náà tó ń kọ́ láì pé àwọn Sheikh wa àwọn Sheikh Adam Baba Yusuf Abdullahi àwọn náà sọ pé àwọn èèyàn mọ̀ láti ní wọ́n làwọn fọ́ọ̀sẹ̀ tá làwọn fọ́ọ̀sẹ̀ tí ọmọ kan lóun fẹ́ mọ̀ ọ̀rọ̀ gbé bí tẹ́ kọ́ tàwọn fọ́ọ̀sẹ̀ tí sí mọ́ríkà kọ́ gbé jáde náà lọ gbé jáde àwọn fọ́ọ̀sẹ̀ tí we want to check something tọ́lá àwọn kan wà ń bẹ̀ tá a mọ̀ kán parí ń bẹ̀ tá a mọ̀ gbó kọ́ wọn we want to check something so the first set lọ́dọ̀ yín kọ́kọ́ lọ gbé jáde náà fẹ́ẹ́ rí kẹ́ pèsè sórí níbà kálukú fẹ́ẹ́ rí mo gbé sẹ́yìn fún yín lẹ́yìn ìgbà nǹkan ọ̀sẹ̀ á béèrè pé ta làwọn fọ́ọ̀sẹ̀ tí lọ́dọ̀ wa ẹ̀yẹ́ mọ̀ ní classmate alájà bàbá náà ń padà mo ti pè àfáwọn ọmọ lẹ́yìn pé audio náà kan wọ́n sẹ́ndì ẹ̀ tẹ́lájà gbà tí ní àwọn ń ka bàbá pọ̀ kàgé wọ́n ní alájì Khediru lọ́kùnrin alájì Khediru bàbá Abraham lè la alájà aṣíwò aláyà wọ́n kà wọ́n pa àwọn sẹ́ẹ̀tì wọn tó mọ́kànlá jọ náà wọ́n ti wọ́n parí ní sẹ́ẹ̀tì kan náà ẹ̀rù pé abẹ́ lílà ajábà ti kọ́ gba àwọn bàbá kẹ́nẹ́dì iṣẹ́ tí ń bọ̀ pé nígbà tí bàbá ọ̀rọ̀ jọ́sí sọ pé ọ̀sáyìn sọ pé èyí ti pàwọn làkọ́kọ́ o èyí tá pàwọn lẹ́kejì sẹ́rù bẹ́rẹ̀ ni ọ̀tí nígbà tó jẹ́ pé mushkilatu sábàbù hazihi al-mashakili kulliha kìí sẹ́yìn àwọn àdàbí àná lam nahtamu bi tarikh ulama'ina lam nahtamu biha yani bi tawarikhi allati rassamuha bima'i ibtihi wàhálà wọn sì ogun àbíyá ni wọ́n fi kọ́ gba àwọn wàhálà yìí ṣùgbọ́n wílé ìtẹ́ ń sọ pé sọ ní fọ́jú wọn ní àwọn àfọwájú ó tẹ́ ní ìsìn àyíká tó wá ní tẹ́lẹ̀ bá gbé rẹ́gísítà jáde àrùn kan mẹ́ báyìí tálẹ́ni tí ń sọ yìí fún yín gan ẹ̀dá kan bó lẹ́tì lẹ́tì yún ní àlékún hádì gbogbo àwọn kátà ìwé tálẹ́ni tí àmúlá àlékún tálẹ́ni tí ń sọ fún yín gan ní o tí àwọn ilẹ̀ tí ń kà ẹ ká jòkó ẹ kà máa ronú ẹ sì máa sọ wábà rẹ̀ èyí fún àyíká fún ayé máàkì pé ẹ bó ṣe kórìí ní these people they are very very funny wọ́n tó bá múra nígbà tẹ́ fúdòdó ni wọ́n sọ nígbà tẹ́ pé tí wọ́n sọ ní mímí àwọn èèyàn tó ń lajú kàn wò ní kékeré tàbí lẹ́yìn so ìyẹn nìyẹn
láti 1942 42 wà láwọn wù tí wọ́n sì kà àwọn classmate wọn fúnra wọn kà wọ́n jọ́nà fún wa rẹ́kọ̀dù rẹ̀ ń bẹ́lẹ̀ bá dé Nàìjíríà bí láì tààlà mo ti gba àwọn àtàwọn oríṣiríṣi kalẹ̀ tí n ti ráyè òde Al-Qasimi Aládàbí ọmọ mi Olúwo Suleiman Memories Line TV Jazakumullahu khairan lọ́wọ́ bá pẹ̀lú níta Ọpẹ́yẹmí Ishaq mo kẹ́yìn náà àti gbogbo ẹni tẹ́tí wá ń bí mo kí sẹ́fì òṣòlù náà mo kí Dr. Abdullah Ejimba náà mo kí Engineer Jimba náà kalẹ̀ náà wọ́n ní Qawwatul Mudarrisin nínú táwọn ṣe àbáṣe kalama kọ́ ni Qawwatul Mudarrisin ìbéèrè ni pé alọ́sọ fún ṣe kalama pé ilé kí ó tó lè jẹ́ mọ́ dán kìíní ó gbúdọ̀ ní Qawwatul Mudarrisin yẹ́ bí tí wọ́n wà òkè ṣùgbọ́n tó pé ṣe kalama wù kọ́ wá sọ di pé òun lẹ́wàá sọ di mọ́jẹ̀mú fún gbogbo wa náà èyí sì kọ́ ìdà kan muttafaqun alayha ní pé eléyìí ti sọ ẹ̀mọ́ ìgbéyàwó àbí tó bá sì wọ́n kò kì í ṣe pé dẹ́nìkan àbáṣe alámọ̀ kọ́sùn tíra àbáṣe alámọ̀ kọ́sùn tíra nígbà táwọn kọ́sùn tíra ńkọ́ wọ́n ti mí ìgbìmọ̀ àwọn kọ́sùn tíra tẹ́yìn bá tún lọ àánà gbọ́dọ̀ lù. à ń kó àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wọn táwọn ọmọ nílé kéwú tí àtàwọn àwọn bàbá wa ń jọ́nà tí wọ́n kíláàsì tí wọ́n ti gbá tí wọ́n ń sàwọ̀ wọn wà ní kíláàsì wọn ní rúùmù tí wọ́n ti ń jòkó abẹ́ igi náà jòkó abẹ́ igi alẹ́ ẹ̀fọ́ ni gan ẹ̀fọ́ ni. Náà wọ́n ní thalithan wọ́n ní lẹ́kẹ̀ta hujratu nadhiri awil mudir so kí yíò náà jọ òun náà jọ alákọ̀ọ́kọ́ náà ni látàtí yàrá kan fáwọn olùkọ́ kankan èèyàn ní gbé àwọn kan kí ìbára padà ní rọ́bìàn ẹlẹ́kẹta wọ́n ní alimakitaba kéèyàn ní kílé kí ibìkan ó ní maktaba níbi tá a kó tíra sí so ìbéèrè ni pé ṣe maktaba fún lè kíw àbí maktaba tẹ̀ tó ní lè kíw àbí maktaba fún skul so irú eléyìí náà ní sọ fi ṣe ta lọ́jà ala rẹ̀ ṣàròtọ́n tó sọ di májẹ̀mú tẹ́yìn fi wá mú tíṣà àwọn tó kọ́dà alayhi rahmatullahi wa barakatuh ṣùgbọ́n àwọn àtàwọn òun náà jọ panu pọ̀ pé bó ṣe gbúdọ̀ rí ni tẹ́yìn fi wá pín tí wọ́n kọ kalẹ̀ tẹ́yìn máa ti tẹ̀tì bí òkú rẹ̀ láwà lérí ẹsẹ̀ tẹ̀tì bí òkú rẹ̀ ló dá yín lérí kì í sí lórí àwa yòókù léra yín lérí so gbogbo àwọn tó ń kọ yìí fíkọ́ àṣekàdá wọn àwọn àtàwọn òun náà jọ dùkú sọ pé táwọn àtàwọn alájà àtàwọn ilé àtàwọn bàbá máa jẹ àti gbogbo àwọn àbáyòkú náà jọ panu pọ̀ tó bí kẹ́sì gbọdọ̀ jẹ́rì àbí wọ́n ṣe nákìlù rẹ̀ nínú àwọn tíra kan tó ṣáájú so àbí tìwé gbé wá afẹ́ fi justify rẹ̀ up and down. So wọ́n tún kọ al-marahid ilé ìyàgbẹ́ ìdáhùn yóò ti máa yàgbẹ́ so ilé tí wọ́n kọ yìí náà nìsín lẹ́yìn fẹ́ máa lo ẹ̀yin lẹ́yìn já sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èmi ò sọ̀rọ̀ sí sinimá mú kàn sọ̀rọ̀ lórí àwọn nọ́kọ̀tì táwọn ọmọ yìí gbé wa àwọn tó ń bàjẹ́ so pé ilé ìyàgbẹ́ so mi ò rò pé lẹ́kẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ń jọ nǹkan tí ò ní ilé ìyàgbẹ́ bàbá jẹ́ ń pè náà ti yà wọ́n yà náà ilé ìyàgbẹ́ wà ń bẹ à ń kó ilé ìyàgbẹ́ wà bí wọ́n ti ń kọ́ tí ó ń jọ́nà lọ tẹ́ ìyàgbẹ́ sí wa àbọ̀ débẹ̀ wọn ni wọ́n ilé ìyàgbẹ́ rẹ̀ múra àwọn kan tí ò ní túmọ̀ people are very funny sáàdì sàn ẹlẹ́kẹ̀ẹ́fà tán ní bàbá ṣe kàdámà kọ fìdá olùmọ̀dásà so bí táwọn ọmọ ó ti ní ibi tí wọ́n ti máa ìtàlé so wọ́n ní wọ́n gbọ́dọ̀ ní fídì tí wọ́n ti máa gbá bọ́ọ̀lù àmọ́ iye ilé ìwé gan tí ò ní táwọn ọmọ ti gbá bọ́ọ̀lù ilé ìwé lọrin tí ò ní táwọn ọmọ ti gbá bọ́ọ̀lù ṣé kì í ṣe mother school ni yọ̀wá lá ilé ìwé tí mo lọ wà nílé ìyàgbẹ́ mẹ́rin gbé láti máa yàgbẹ́ nínú ọ̀rẹ́ wọn fẹ́ lẹ́nu ilé ìwé tí mo lọ à nílé ìyàgbẹ́ ìwọ́n tó ń sọ̀rọ̀ náà bọ́ bá lọ lé ìwé o tí ẹ nílé ìyàgbẹ́ mọ̀ ọkọ̀ lọ lé ìwé mo yẹ bọ́ dé ìyàgbẹ́ ebi rí àkànní níbo lomi wà tẹ́sí ilé ìyàgbẹ́ sí jọ́nà lọ gbogbo àwọn ọmọ ti kábẹ́ẹ̀lì nǹkan tó gbogbo wọn kútu wà mẹ́wọ̀n gbogbo àwọn ọkọ̀ dalẹ̀ sán nílé ìyàgbẹ́ lákọ̀ inú bú làwọn ti ń lọ yàgbẹ́ àtàwọn ọ̀gá wa kan àjọmọ̀ ń gbà lọ yàgbẹ́ nígbó yàgbẹ́ sínú bí sọ wá ní ìwé sí modern school gbogbo àwọn tí ò ní túmọ̀ lẹ́yìn múra kan fẹ́ kí wọ́n kọ́ pé kí wọ́n àti gbọ́ wọn kọ́ àsopọ̀ tó wọ̀tí. ẹ ṣeun alájà bàtà lamẹ́ríkà ẹ béèrè mi ọ̀dà àmọ̀ sọ̀rọ̀ àmọ́ ìṣẹ̀lẹ̀ ni mo bí sì gan wà láì mọ̀ sáré wá ṣe kíní alájà láìyá aláìtàn lẹ́yìn fún níbi ìbùnibà wọ́n sì àmúra ṣé àdámọ̀ kọ́ kíní kan kíní gbá lókè kẹ̀kẹ́ ṣé àdámọ̀ fáyà náà kọ́ sínú àmẹ́jẹ́ nǹkan kíní ìtàn náà ibi táwọn ọmọ ti mọ gbá bọ́ọ̀lù nìyẹn lè má gbá bọ́ọ̀lù dandan kọ́ ni kéèyàn gbá bọ́ọ̀lù kí sí dandan kọ́ ni kéèyàn gbá bọ́ọ̀lù wọ́n lè mọ̀ sí àwọn eré mi dédé bọ́ọ̀lù. náà sábì àn ẹlẹ́kẹrin wọ́n ní alimusola kí ilé kéwú níbi táwọn ọmọ ti ẹgbẹ́ àwọn gan wò pé wọ́n ní alimusola wọ́n ní huwa almasjid so ibi táwọn ọmọ ti máa kírun náà kọ́ ni kó jẹ́ mọ́sálásí tí wọ́n kọ́ báyìí kò sẹ́ni kankan gbogbo àwọn táwọn kalẹ̀ yìí nìsín ṣé aláwọ̀ ló kó fún ara wọn kéde pé wọ́n àwọn àtàwọn afáàkànnájọ panu kò sí bóyá ní gbogbo àgbáyé rárá fakọ̀tì kátàbà fíkra so fíkra wọn ni àsàjálà òun fi kitabi
هذا في كتابه المبارك. So kọlọ́n bá ṣe àlékún kẹwọn. So inú tó dáa sí kí ilé kéwú tó jẹ́ wọ́n ní òníkan níbi tí wọ́n ti kírun wọ́n níbi tí wọ́n ti ń kírun ó ti tí yàrá mọ̀ sọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìwú náà lórí àwọn bàbá níbi tí wọ́n ti ń kírun. wọ́n wà bí pé ń boni wọ́n sálájú kékeré náà ti ń kírun lájú kékeré náà ti ń kírun lásìkò wọn bá tó. náà fáàmì náà kújú àtòlè gèvà bí tí wọ́n ti máa jẹun bẹ́ẹ̀ ni wọ́n ní àbáwọn sọ fún wa wọ́n sọ àwọn ìyá tó ń ta oúnjẹ níwájú lẹ́ngbà náà báwọn ìyá ń dàkọ̀ yáwọn gbà yẹn táwọn máa ń lọ ra oúnjẹ níwájú àtòrí àwọn student náà fi gbé wá kì í ṣe pé nígbà tó ní kújú àtòtò àwọn wọn tó wà mí pé wọ́n ní dining pétọ̀ ìdáhùn ọmọ tí ń ṣe ilé ìwé mélòó gẹ́gẹ́ ló ní gbogbo ilé ìwé tó wà ní tó jẹ́ kwara tó jẹ́ both primary and secondary school nílọrin tó ní ibi táwọn ọmọ tí ń jẹun táwọn bá ka gbogbo ilé ìwé tó wà nílọrin ó yà lẹ́rìí méjì ìsọ̀rọ̀ private school àmọ́ government school lẹ́wàá rí pé ibi tí wọ́n ti ń jẹun nìrọ́ ni wọ́n gbé tébù báyìí ilé ìwé tẹ̀yìn náà lọ gbẹ̀yìn alábòsí ilé ìwé tẹ̀ lọ sí tébù wọn gbé ẹ̀sì báyìí ń pọ̀ fún ìyá kẹ́nẹ́kà tí kálukú sì máa jẹ́ níta wa so àwọn àti alámọ̀ ti kọ́ sí kìnìún ó ti di májẹun tó gbogbo àwọn ilé ìwé náà wọ́n secondary school these people kai ṣé àwọn aṣọ kankan gbà tán ka mẹ́jọ ìtàn wọn ni wal madrasatu bi hadhihi sifa wọn ni gbogbo mẹ́jọ àwọn pọ́ìntì mẹ́jọ táwọn kà yìí wọn ni ilé kéwú àbí ilé ìwé tó ní gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta lam tu'rafu fil alami kullihi kò síbi kankan gbogbo ayé illa àyàfi ba'da zuhuri li madrasati an-nizamiyya àyàfi lẹ́yìn ìgbà tí madrasa nizamiyya tó bẹ̀rẹ̀ tó wá rí fa rẹ̀ sí madrasa yìí tí wọ́n bẹ̀rẹ̀ ní Baghdad tá a pè ní tani wọ́n bẹ̀rẹ̀ ní 459 hijiri to be 400 years sígbà tí 459 years sígbà tí anabi ṣe hijira tẹ̀lé súnmọ́ àsùn anabi dáadáa so gbogbo náà wájú kára wọn akàkàlẹ̀ yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ ló sí mbẹ́ ń dáwọn eléyìí ṣe wà nù ẹlẹ́kẹ̀ẹ́ ní pé àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn fi kún tí yàrá mọ̀ tó kọ́ ṣé kébì náà lọkọ̀ tèmi náà kébì fi kún ṣé ẹgbà tèmi náà lọ́wọ́ mi torí pé ohun tí yàrá mọ̀ kọ́ kò sí sí ààbò gbogbo tí wọ́n pè ní madrasa nizamiyya níjọ́ náà lọ kébì náà kó tèmi náà wá torí pé nínú táwọn yóò fi kún òun ni pé rọwátìbù jáàlù rọwátìbà nínú mudarrisina wa tulab ká máa fún àwọn olùkọ́ lóṣooṣù àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà gbogbo ẹ̀yin tẹ́ ń parí tí wọ́n ń fún gbogbo àwọn aṣáájú àwọn bàbá tí wọ́n lọ mọ́kàsí nípìnlẹ̀ tí wọ́n ń fún wọn lóṣooṣù táwọn olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ tán fún wọn wọ́n ń gbowó lọ́wọ́ wọn nínú mọ́jẹ̀mú táwọn tọ̀hún fi kún àwọn tí wọ́n àràfà nizamiyya tá à ń sọ ìgbà tán gbé látọ̀tọ̀ rẹ̀ tí pírọsàmù sọ wọ́n gbọ́nà lọ́hùn tó ń torí pé àfáà wà ní aṣáájú jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lé lórí gbọ́nà lọ́hùn ṣùgbọ́n àtẹ́yìn mọ́ kéèké jáde ní tẹ́lẹ̀ ní ẹ̀rọ tí rí nǹkan lẹ́mọ̀ ọ̀rọ̀ mímọ̀ ẹ̀já sọ nínú táwọn tọ̀hún fi kún tí pírọsàmù sọ yàn lọ́hùn tí àwọn aṣáájú náà rí fásitì bí nínú tí wọ́n fi kún táwọn aṣáájú tó kọ síbi so mo ti ṣàlàyé òun ni ká máa fún olùkọ́ àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ lówó inú rẹ̀ bá tún ní tí mo fi kún ni pé gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ti wọlé jáàlù hùmọ̀ jàdìyà wọn ní gbàwó lọ́wọ́ wọn gbowó níjọ́ tó ti bẹ̀rẹ̀ mọ́kàtà tí ń gbowó níjọ́ tó ti bẹ̀rẹ̀ mọ́kàtà báyìí wọ́n ti ń gbowó ṣé mo wí ṣé àdámọ̀ fara wọn náà wí o ṣé àdámọ̀ ẹ̀yin kàtàgìrì ọmọ yìí ẹ̀ mọ̀ wá náà rọ̀ wọ́n sọ fún mi pé tọ́ so eléyìí ìfẹ́ kó pọ̀ tẹ́lẹ̀ náà lọ́rẹ́ sàlàyé fún ẹnikẹ́ni pé Nizamiyya àtẹ́sọ ni min alifiha ila ya'iha ibi from A to Z lam nara fiha ahadan illa shaykhana Kamaluddin kò sẹ́ni kankan bẹ́ẹ̀ alájà gbani min alifiha ila ya'iha àwọn àtàfà wọn ṣé ara wọn kọ sínú tí wọn ti wọ́n náà ká fasola fusula wọn ni Tajul Adabi wọn kíláàsì àwọn wọn kíláàsìfáì wọn yani ja'ala likulli talibin faslan yunasibuhu ilé ìbáṣepá kíláàsì báyìí wọn jẹ́ aláàrẹ fusul alákọ̀ọ́kọ́ nù ẹ máa béèrè sí àdámọ̀ lọ́kọ́ nù tí àwọn làmàhàtù balùwà Tajul Adabi ní kíláàsì fún ìtọ́jú pé àfa alájà àgbàgán ní tiẹ̀ sí àdámọ̀ sọ pé Tajul Adabi ní kíláàsì ẹlẹ́ẹ̀kejì wọn ni ó jà á la muqarrarat sí àdámọ̀ lọ́kọ́ jà á la muqarrarat li talabati ó láwọn tíra tó kójọ fáwọn ọmọ ń ka fáwọn ọmọ àwọn ọmọ kan máa ń béèrè láàrin kí n tó ń sọ wọn ni ilé ìkéwà àkọ́kọ́ ẹnìkan tó fẹ́ pé tíra rẹ̀ ní fi ń pa àwọn ọmọ ẹ̀dá kan tó ọlọ́run sọ́tọ̀ fún yín pé tíra Tajul Adabi kọ́ ní fi ń ká àwọn ọmọ ẹni ṣé àdámọ̀ lọ́kọ́ síbẹ̀ pé ṣé Tajul Adabi wọ́n ní classes wọn òṣùwò náà pé tí ò sí níbàárà mi tẹ́lù Dr. Ojúbọ̀rọ̀ akramakumullah hayyakumullah shaykhan wa hafizakum ọlọ́run jẹ́ àyín pẹ́sà so ṣé àdámọ̀ ní Tajul Adabi ní classes ṣé àdámọ̀ nínú tíra yín kẹta fáwọn èèyàn òun ni tí àfáà wa gbà Dr. Ọwọ́sọ tí wọ́n sọ ń jò ní wọ́n ní Tajul Adabi ní classes wọ́n ní àwọn muqarrarat àwọn specific tíra syllabus tí ń lò fáwọn ọmọ rẹ̀ Tajul Adabi ń lò fún wọn láwọn muqarrarat wọ́n tún ní wọ́n láwọn ọdọọdún tí ń takarajà àwọn ọmọ táwọn ọmọ ń jáde lọ́dọ̀ rẹ̀ lóde mẹ́ta wọ́n ní classes ẹ̀wọ̀n owó wọ́n ní classes wọ́n ní muqarrarat tí wọ́n lò fáwọn ọmọ wọ́n ní ọdún táwọn ọmọ ń lò ọdún mẹ́ta wọ́n fi jáde Allahu akbar sabaku gayat
kana shaykhuna sabbaqa ghayat ani taj al-adab. So àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta kíláàsì wọ́n láwọn kọ̀ọ̀rọ̀ láti ti ń lò fáwọn ọmọ wọ́n ní wọ́n fọ ọdún sí ètò wọ́n jáde Tajul Adabi ni àwọn èèyàn máa ń lo 30 years 40 years Tajul Adabi ọdún mẹ́ta péré èyí ó lò ó sì parí gbogbo kíw gbogbo nǹkan ni wọ́n fọdún sí ìbí pa wúwo lọ tún tíra àfa ṣíkàdámọ́ mbẹ́mbẹ́ alájà bàbá dé àdọ́fà ila amali shaykhihi aṣọ bàbá bá sọ sí tí adámọ̀ gbà sọ fa sọ sí àtàkàjọ Adabi gbà sọ wá alájà bá fa sọ sí àwọn dasọ fáwọn wọn tí alájà bá tún sí alájà bá tún gbé bọ́ọ̀dù wa ẹ̀mọ̀ lùbọ́ tí mi mọ́ sọ tí adámọ̀ lọ sọ wọ́n tún gbé bọ́ọ̀dù wa ń lo bọ́ọ̀dù kíláàsì ti pé aṣọ ti pé tí adámọ̀ lórí ọdún ti pé táwọn ọmọ ń jáde mo kọ̀ọ̀rọ̀ láti tẹ̀ ń parí mọ̀ bẹ́ẹ̀ kátìlá ṣe kàdámọ̀ ni so wọ́n náà la mo kọ̀ọ̀rọ̀ láti wọ́n láwọn sílábọ̀sì tí wọ́n lò fáwọn then Tajul Adabi nìkan ní ń kọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí sí àwọn nìkan náà wọ́n tún gba àwọn senior wọn sàwọn senior wọn máa ń ká wọn junior so kàtà àgbègbè mílíọ̀nù nígbà tálájà wà dé alájà wà gba àwọn olùkọ́ náà olùkọ́ tí wọ́n gbà ní bàbá Alábí Oníkìjìpá ọlọ́mọba akẹ́wọ̀n ọlọ́mọba sí dáadáa fún yàrí mufti pẹ́ mufti tọ́lọ́n tànàbì Sheikh Sulaiman Faruq Oníkìjìpá hafizakumullah ọlọ́run yàrí bàbá pẹ́ kọ́sà lẹ́kùn orí wọn kọjá ìmọ̀lẹ́ wọn tún lágbo jù báyìí lọ kọjá mi ogun àtàláfíà àtàwọn àjọ lu ayé pẹ́pẹ́pẹ́pẹ́ kí lọ́run tó rọrùn jù ó sì rọrùn tẹ́lẹ̀ lásìkò wọ̀nyí ọlọ́run jẹ́ wọn rí ní pẹ́ o ọlá títò bí ọlọ́run lágbára ọlọ́run la hawla wala quwwata illa billah so wọ́n sì léyìn náà alájà bá sí yẹn so wọ́n sì tẹ̀dẹ̀rẹ́bù wá tẹ̀mùrínú àwọn ọmọ láti mọ̀ sọ́lárúbá tí bàbá ọba lọ ní sọ ètò plé nísìn nígbẹ̀yìn táàfin mà lọ wọ́n sì léyìn náà so wọ́n jẹun àwọn ní ibi tó ti ń jẹun wọ́n nílé yàgbẹ́ wọn bá àwọn yìí wọn bá ní kọjá ilé aláwọ̀ ọba jẹ́ pé wọ́n lọ yàgbẹ́ sí ilé àgbẹ̀ tó gbogbo ilé ìwé Ìlọrin náà wọ́n yàgbẹ́ sí ilé àkìtàn ni òyìn ò jẹ́ kò ní mínì lọ́nà ẹ̀kọ́ ní kọjá aláwọ̀ gbọ́dọ̀ aláwọ̀ dé so ń jọ ti tọ̀hún tẹ gbà pé nìzọ̀míyà ni mọ́dásà nìzọ̀míyà ni ti 459 ìjírí tí ò tá bí 400 years tánà bí kú láyé tí ilé ìgbé aláwọ̀ ti dé jọ náà kì í ṣe kàkìtàn náà yàgbẹ́ sí ẹ torí ẹ̀ mọ́ sọ pé nìzọ̀míyà nìyẹn ẹ máa ronú tó má ti kọ̀ǹkan sínú tíra alẹ́ fún yín kò sún ní ìdíkẹ́ iná ọmọ ìrùn làkàyè tí so bí kan bẹ́tẹ̀ máa ń wí máa kàn wí kalẹ̀ lẹ́nu gbogbo àwọn tó má ti ń sọ pé ẹ máa pa àwọn àdàbí àlábòsí àbòsí kí n láti á sọ̀rọ̀ àwọn afáwà ẹ̀ láǹsà àbòsí ẹ máa pè wọ́n lábòsí wọ́n bá ti pè yín lábòsí ẹ máa pè wọ́n ní màríkà alápàtà dúnmíà dúró ni bá ti gbọ́ létí ọ̀tún ẹ má kọ́ sí gbá tiẹ̀ náà padà kọ́dọ̀ síbítù wọ́n bá ti pè yín lábòsí ẹ kọ́ síbẹ̀ ní màríkà alápàtà ẹ kọ́ síbẹ̀ àwọn tí ò ní mí ní ìdẹ́mọ̀ ìjẹ́ kìnnìkan ẹjọ́ lọ sọ́ra yín ẹni bẹ́ẹ̀ nìkan wọn lé fún kọ́kọ́ ẹni tó lè ebú láre ebú òní bẹ́ẹ̀ lára yóò àtúnra àràbù ni àràbù ní àràbù tẹ̀gá yọ̀ kátàfì àràbù yín láyé nǹkan yọ̀ kátó jálàbù abẹ́ ẹlẹ́mọ̀ àràbù fáwọn èèyàn eléyìí nísìn màdìká alápàtà ẹ bá ń kọ́ sí ìdálẹ̀ rẹ̀ màdìká alápàtà Muhammadu àdúrà gbèmí Yusuf ẹ bá ń kọ́ sí màdìká alápàtà ẹ ṣeun kọ́ sọ́dọ̀ rẹ̀ gángan tó bá ti pè é lábòsíyà ẹ máa kọ́ màdìká alápàtà ẹ má pè wọn kàmí màdìká alápàtà ẹ má pè wọn kájọ wa tutu su dídí sálẹ̀ kù ẹni ń dùn yín ni ẹni tí ń dùn yín ogun rẹ̀ wà lọ́dọ̀ mi ẹni wú ẹ̀ kò bá jẹ́ balagba kò bá jọmọ ekiri kò bá jọ ọkùnrin kò bá jọ obìnrin kò bá jẹ́ afa kò bá jọmọ kí ló bá ti kọ àbòsíyà ẹ̀kọ́ mọ̀ríkà alápàtà sísàlẹ̀ rẹ̀. ayé sàlmánà àbágbá títí wọ́n ní ìwà Amẹ́ríkà yóò máa rọrùn inshallah anybody ní ìsàyàfi ẹ bá ti rí ẹ má ti kọ ẹ má fún wọn lóko mi o ẹ má ti kàbòsíyà ẹ̀kọ́ mọ̀ríkà alápàtà sí. ó ti kò sí wàhálà àbòsíyà tún ẹ̀sìn kò sí wàhálà ẹ̀ka mọ̀ríkà alápàtà sí. so àbòsíyà tún tẹ̀ ń lónìí ẹ̀yìn rárá bù ní mọ̀ríkà alápàtà kó sì rí làásùn òdodo ní tá púfẹ̀ tá lè púfẹ̀ wájú ìjọba. so abdulhamid bó ni olóòtú padà sí Kánò yóò máa rọrùn náà so ẹ jẹ́ wá ká mọ̀ fi lọlé ẹ jẹ́ ń play ọ̀rọ̀ bàbá ọba lọ́rin sí gbogbo àwọn pọ́ìntì rọ wọn ní pọ́ìntì kan ẹ múra láti gbọ́n jẹ láti kékeré kan gbọ́dọ̀ yàrá mọ̀ kọ́ àti gbọ́ wọn kọ́ alẹ́ Allah yarhamu ọlọ́mọba akẹ́wọn àwọn àtàwọn àwọn onájọ panupọ̀ pé tó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni definition tẹ fún wọn I can easily bring my own definition so ti kàdé àmúra kankan Sheikh Adamu alára sí náwó di máa gìnà so ṣùgbọ́n kẹ wá máa torí pé bóyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kẹ wá máa tọ̀ sínú ilé àbàdàn ẹ má gbàgbé ẹsẹ̀ wọn látòní lọ anybody ẹ bá ti rí any page ẹ pín kọ́mọ̀ní kálẹ̀ padà sí ìbí ojú bí lékè òkun ojú lékè òkun lọ àwọn bàbá tó máa ń dákẹ́ àwọ̀ ò ní dákẹ́ ó dé so a sì ṣe ń tó jọ́dọ̀ bá ti ẹ má látàtàdù inna Allaha la yuhibbul mu'tadin ẹ jẹ́ fi yín náà kún ẹ má bẹ̀rẹ̀ mọ̀ríkà alápàdà àmọ́ tẹ́nìkan má fi lè kọ́ ọba kẹyọ̀ kan kọ́ndrẹ́ndì síbẹ̀ qatilu alladhina yuqatilunakum fi sabilillah wala ta'tadu gbogbo sí inú tó bá ti lóun fẹ́ bá ń jà ìbò náà jà ṣùgbọ́n wàlá tó ń tíbẹ̀ wàlá ta'tadu ẹ má kọjá àlà ẹ má fi nǹkan mìkún àbòsíyà tún mọ̀ríkà alápàdà tó bá tún sọ nǹkan mi ẹ tó fi nǹkan mìkún àwọn àbòsíyà tún ẹ̀kọ́ mọ̀ríkà alápàdà ẹ sì fọ̀bẹ síwájú rẹ̀ báyìí
ẹ bá ti wá àwọn emoji ọ̀rẹ́ báyìí ẹgbẹ́ síwájú rẹ̀. Ọlọ́run mi o. Náà ẹ já gbọ́rọ̀ bàbá wa ọba àdúgbò nílẹ̀ kan sí ká mọ́ lọ́lẹ̀ ìdábàdé náà insha Allah àmì ẹ já gbọ́rọ̀. رحمه الله تعالى ẹ dákun nígbà tá a bá dá lè kílẹ̀ ní 126 1926 tẹ̀ wá sùn kí ní dòmínà tẹ̀lé bí wọ́n pa ní ilé kéwò kékeré náà pé èyí tán ní súnmọ́ra lòun náà pé kì í sọ̀rọ̀ yàmùnà àmù kì í sọ̀rọ̀ náà rí bá sí ilé kéwò kékeré náà ni ṣùgbọ́n kì í ṣe èyí tó bẹ̀rẹ̀ ń bẹ̀rù so nígbà ọdún tó mú nǹkan kéré ṣùgbọ́n ọdún nígbà tí nìzọ̀míyà bẹ̀rẹ̀ òun là ń ṣe hafla ọdún ọgọ́rùn-ún ọdún rẹ̀ òun là ń ṣe hafla ọgọ́rùn-ún ọdún rẹ̀ kì í ṣe pé gbọ́n táwọn àbá ti kọ́ kí wọ́n mọ̀ jáná so tọ́kàn wálé gan kọ́ bí tara jọ́ nǹkan àwọn yín kọ́ pé madrasa nìzọ̀míyà òun là ń ṣe ọgọ́rùn-ún ọdún ẹ̀ so kẹ́ lọ́jọ́ yẹn ó wà nù lákàyè nígbà tí bàbá yìí bá láwọn wọlé kí 1942 náà pé 1947 náà bá nádà sọ́ọ̀sì lámúlẹ̀ yeah so 1942 làwọn bá yìí wọlé kí so ilé kí tí wọ́n ti parí kí wọ́n yẹn táwọn yẹn ti ń jáde so àwọn bàbá kan bẹ tán ń pè ní bàbá onígúgúrú ilé kí wọn làwọn náà ti jáde bàbá onígúgúrú àwọn bàbá onígúgúrú sẹ́ẹ̀tì náà pẹ̀lú àwọn bàbá kọ̀ọ̀kan ni ó dùn ìgbìmọ̀ kọ̀ lálẹ́ yìí ẹ̀ka gbé mi Kámílù onígúgúrú yẹn ó lọ bá mọ ilé tí ń jẹ́ ilé gúgúrú lọ nílé tá bá ṣe àfi tìlẹ̀ síbẹ̀ ní olóṣù mọ́dún káṣẹ̀ dípọ̀ mẹ́rin kankan bẹ́ẹ̀ náà àwọn ọlá àwọn èèyàn gidi tọ́lọ̀ ń gbé sínú ilé ẹ ti máa rí àwọn professors ẹ máa rí àwọn engineer ẹ máa rí àwọn barrister àwọn lọ́ọ̀yà ńlá àwọn èèyàn àtọ̀ fáwọn èrò ìyá gbọ́dọ̀ wà bọ́ balance jẹ. Ewu tuntun tó yàtọ̀ sí ìwé tá à ń ké nílọrin wọ́n gbé ọ̀làjú ọ̀ ẹ̀ á mọ̀ gbá wọn ọ̀làjú ẹ̀. So ban wọ́n máa lu ban wọ́n máa lu wọ́n máa fi ṣe match láti máa kí ni àwọn tó máa lu kí àwọn tó Nàìjíríà máa ń match yẹn wọ́n máa lu gbọ̀ngbọ̀n wọ́n lu kí ṣe bàndírì lẹ́nu mi ò gba àbàlàyé àbàlàyé bàndírì àlàyé àbàlàyé bàndírì ṣe ń súnfí ní má tì ní ìwé ṣe ń súnfí tí ń sọ ni pé kẹ́kọ̀ọ́ àwọn èèyàn jọ ìjọ jimá kan máa fọwọ́ báyà gbàngbàngbàngbàngbàngbà Allahu la ilaha illa Allah àbíká wọn máa di kàmọ́ olùkọ́ àwọn èèyàn jọ ká gẹ̀ fìlà láàrin ká kọjá sọnù alájà kò ṣerú ẹ̀ nígbà tí gbogbo wọn ń dá gbogbo sáwílẹ̀ nǹkan kẹrin tálájà padà lẹ̀ àṣà sí kí tọ́lọ́ ra nàbí ni kí ṣe bàndírì ẹ̀fọ́ mi ló gbé ẹ̀rọ òdodo ní bàbá yẹn àní sọ́hádàlá kìí ṣe álámù tiwa bàbá tiwa kìí ṣe álámù yìí ọlọ́run bọ̀ kìí ṣe àyìnbó ohun tí mo mì ní pé fíkàrà tiwọn so alẹ́ ti ọ̀tíà fíkàrà tọ́lọ́run fún wọn so ó kọjá lákàyè àwọn àsìkò wọn torí ẹ fi dá àwọn tí nǹkan yé àwọn tí wọ́n mọ nǹkan àwọn ẹni ọlọ́run so tí bàbá ò fẹ́ rí wọn rí gan wọ́n sì máa tí wọn fẹ́ rí wọn ni wọ́n sì máa ròyìn àwọn alájàgbà irú ẹni Sheikh Ibrahim Niyas alayhi rahmatullah irú ẹni bàbá Sheikh Toyir Bauchi alayhi rahmatullah kọ́lọ́mù akẹ́wọ̀n àmọ́ àwọn ọjọ́ tó ṣe wá sàlámù sọ̀rọ̀ kan sí ìwé wọn sọ ọ̀rọ̀ wọn tóbi púpọ̀ lọ́rọ̀ dáadáa àwọn ìgbọ̀rọ̀ sọ́nbí torí àwọn àbí àmì náà máa lọ tọ̀gá lẹ́nìsìn so àwọn bàbá tóbi púpọ̀ so àwọn kan bẹ tọ́lọ́run fi sọlá fún bàbá Sheikh Adam sẹ́nìkan kan bá wọn jà sí wọn kọ tíra yẹ sẹ́nìkan kan kọ tí wọn rò pé ẹnìkan kọ rẹ̀ nù lọ́rọ̀ kò sí tó kọ tó bá wọn sàmì yẹn ṣáájú wọn bí kíkọ nǹkan ṣùgbọ́n ọlá pé èmi mọ̀ kọjú níbẹ̀ fún wọn wàláhì tẹ́jẹ̀ fún lè bá wọn dùn tí àìkọ́ tíra àwọn oṣù kò kọ́ àìbù báwọn yòókù kárin àwọn àbá aláǹlá gbogbo wọn tí wọn kọ́ tíra àwọn pọ̀ bá so kárin wọn so àwọn náà ti mọ tí wọn fi kọ́ pé àìlè ṣé mímọ̀ rẹ̀ ní òsì ni àbí kíni àwọn nǹkan méjì máa ń bẹ tí mo mọ̀ tó dá mi lójú pé nítorí ẹ̀ làwọn alájàgbò fi kọ́ wọn láwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n kọ́ àwọn ká kọ́ àwọn tí àtàwọn ṣẹ́kọ̀ọ́ àwọn kọ́ àwọn èèyàn kò sí nǹkan kò káìbù bá wọn kò bẹ́ẹ̀ nìkan bá wọn so ká máa ń gbọ́ pé irú ilé kí ó táwọn alájàgbà ní kò sẹ́nìkan tó tíyàn sẹ́lẹ̀ fi sùn kódà àyàn àdàbí àgán kẹ́ ẹ máa láti òní ìgan lọ kẹ́ ẹ máa bá àwọn mọ́ríkàsì kẹ́ ẹ máa bá wọn ṣe ìgbàgbàgà kájọ máa alákọ̀ọ́kọ́ mo fẹ́ sàlàyé kìnìkan lẹ́yìn ilé ìgan mi ní dásírò àwọn gàbá ìmọ̀ tó bá jọ̀rọ̀ mi kì í ṣe pé ẹ lè máa gbé mọ́ríkàsì sí ẹgbẹ́ wa wàláhì wọ́n máa gbé wọn sẹ́gbẹ́ wa mọ́ mọ̀sáfà yẹn bàyí dẹ̀tun jìdàn kò súnmọ́ra wọn wàláhì kìí bẹ́ẹ̀ mo fi ń ṣe tẹ̀kílìlù ṣáànà mọ́ríkàsì tó kọ̀ lọ́ra ṣáànà mọ́ríkàsì abadan ṣùgbọ́n ìmọ̀ bú wa máa ń fún mi tí a máa ń bú ẹni tó jùlọ tẹ́ni tó jùlọ náà máa ń dá ẹ̀ lóhùn ṣùgbọ́n ìjẹ́ kan mọ
ẹni tó kéré sí yàn náà ẹni tó ṣẹlẹ̀ nù àti wọ̀ òun ló pọ̀ sí kì í ṣe pé nítorí máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn wallahi kì í ṣe pé nítorí máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kì í ṣe pé fùrú zumra fùrú nǹkan zumra gẹ́gẹ́ ṣe mọ branches tó ní káàkiri ayé zumra irú zumra orílẹ̀ nìsín faru ni lára zumra àti lọ́nyẹ́lá tètè rúbìn mọ́tò àwọn tálàjì àgbà fún ara rẹ̀ tó jẹ́ mọ́ sí zumratil awwal azumratul ula tó èyí tí wọ́n fọwọ́ ara wọn dálẹ̀ mo lè pè zumratul awwal mo lè pè zumratul ula tó dẹ́yìn olódò kan dẹ́kan alẹ́ so zumra alákọ̀ọ́kọ́ tí wọ́n dálẹ̀ àwọn náà wọ́n dálẹ̀ wọ́n á tún wá dá wọn ilé kéwú káàkiri tí mo sọ nìyẹn ilé kéwú sọ pé lè wí o so irú ẹ̀rí márùn táwọn bàbá wa léèlà tí wọ́n ju ìjọ kìnìún àná so ká tó wá fi yín lẹ wọ́n tún wá ẹ wá wò ìyẹn wá bá débẹ̀ wọ́n á sí láwọn àdúlé kí wọ́n á láwọn léèwé tó lé ní 300 and something so wọ́n tún wá parí wọ́n tún padà wá ní jamia àti ìpínlẹ̀ affiliate ẹ̀mọ́bì kankan jamia tó yẹ pé mustaqilla bí manahijiha bí tàlímà gbogbo nǹkan so jamia tó ti wá ilé kí ó tó ti wá yọ àwọn àgbàlagbà tó yẹ pé àwọn àtàwọn Sheikh Adama fi sínú ìfìlẹ̀ ẹ̀lẹ́mì fi sàkọ́fà gbàkankan gbogbo wọn dédé ni wọ́n tí àwọn bá pọ̀ kájí àwọn bá lè la nǹkan táwọn súnmọ́ bínú so àwọn eléyìí náà wà lórí alátọ̀lẹ́ àtin wahidatin máa Sheikh Adam so kọ́lọ̀ máa sàlékún àlùbáríkà lẹ́kọ̀ọ́ mọ́kànlá ti àwọn afáwa náà so ká máa ṣe nígbà tó yẹ pé orogún ni wá nǹkan kan aláǹdáwà lálẹ́ wà láì afa ẹwu àpọ́nlé afa ya amára wa lọ́rùn wallahi lazim ìyẹn sọlọ́run fi àlùbáríkà sí mẹ́rin sọlọ́run kọ́ àlùbáríkà rẹ̀ kú ó sì jẹ́lé kí ó tó so ṣùgbọ́n kẹ́kẹ́ pé ilé gẹ́gẹ́ máa sọ pé àwọn ilé ìnájọ́ ń ṣe ráífà níbi kíni àjọra wa náà wallahi àjọra wa àyèsí ẹgbẹ́ àyèsí dédé wallahi bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀kọ̀ yẹ ká máa dá sí wọn mọ́ wallahi lazim nígbà tí wọ́n mú báyìí gan mo ti rí pé kọ́mọ ọmọ búrò grandfather kí grandfather náà máa dá lóhùn ẹ máa ti máa rú àrífín yẹn tó ṣẹlẹ̀ gangan kì í ti bóyá bí àwa tí wọn yín náà jọ máa fi gbàgbàgà náà kì í ti pọ́dún méjì kì í ti pọ́dún mẹ́ta kì í ti pọ́dún mẹ́wàá kì í ti pọ́dún mẹ́rin kì í ti pọ́dún mẹ́sàn kì í ti pé ọdún ogógún gínáńpé 15 years lọ́wọ́ láàrin wọn lámáà jòkó lámáà jọ máa bá wọn kéèké tí wọn níbi wọn ìtọ́jú ayé wọn gán kọjú sí máa jòkó máa ó sì múra lórí ọ̀rọ̀ lórí àwọn tí ò ní túmọ̀ so ká sọ fún yín pé ilẹ̀ dágbé ẹlẹ́ kò túrù kẹ́kẹ́ lára kò bùkún lè kéwù wa kò jálè kéwù wa kò bùkún lè kéwù yín kò ṣùgbọ́n àkànní gbà kí gbogbo sí àwọn bàbá yìí tó jẹ́ pé wọ́n sáfàrú ìlàbùl dání kẹsíra so wọ́n láwọn ìlú tó pọ̀ so wà mọ́sá ìkọ́ lọ́wọ́ jáwázú alifalawat so wà akíbalú alkhatarat wà ánáwó wà kábàdú almashakila allati la tusaf ntáwọn bàbá yẹn máa ánáhù wà má kábàdúhù nínú almu'anat wal mashaqat wal irhaqat la tusaf bí a sàlfàm kò sí ìròyìn pẹ̀lẹ́nu láwọn tí wọ́n bá pàdé láwọn wà lálójú ọ̀nà wọ́n ń gbó lọ ní ilẹ̀ fi rò pé gbogbo àwọn ilé kéwú tí wọ́n dá kalẹ̀ káàkiri àbí tí wọ́n ti ní lágbájá wọ́n ti kó àwọn èèyàn tán àwọn lọ ni wọ́n nítumọ̀ pé àwọn fẹ́ dá ilé kéwú kan lẹ̀ kẹ́nìkan máa jà sí kankan wọ́n ṣe nítorí lillahi wa rasuli ni àbí ká máa kọ́ nǹkan kalẹ̀ gbogbo àwọn fi fáìtì ẹnìkan lọ́la náà àwọn ṣe ròyìn wọ́n ń ṣe lillahi wa li rasuli so láwọn bàbá yẹn gbogbo tẹ́ ń ṣe lé ní àwọn nǹkan tí ò ní ìtumọ̀ ní so ẹ lọ sọ́ra kẹ́rẹ̀ sinmi so àwọn yẹn ti mọ̀ pé lọ́yìn paná mo ní bá ti ń pa àwọn pẹ̀lú àwọn ẹ̀fọ́ tó ti bẹ́ẹ̀ mo rí pé eléyìí so ó yẹ kí pẹ̀lú dáadáa nígbà lẹ́gbẹ̀ẹ́. wọ́n ní ìfẹsẹ̀ mẹ́lẹ̀ ìpàdé ìjọsìn ìjọ ìfúnláyà àgbàgbà wọn ṣẹ́ta ní ìjọ ní alókù ilé ilẹ̀ àmà sọ ẹwọ́ ti dá báyìí tá a gbọ́ iná ọjọ́ wúlò fún wa ó sì wá láǹfààní wọn bá kẹ́lájà àgbà sí láti àmọ̀ ọ̀dà fún wọn bá ń kẹ́sẹ̀ kádà láti àmọ̀ ọ̀dà fún wọn sí wọn àti wọn jọ lùgbà àwọn ẹni rí àbá lè là lọ́n bá ń kẹ́ wọn sí bá ń kẹ́ àbá lè là ń kẹ́ alájà àgbà bá ń kẹ́ tájù bá ń kẹ́ sẹ́kà alimi bá ń kẹ́ tájù làdábì bá ń kẹ́ alájà àgbà bá ń kẹ́ àbá lè là bá ń kẹ́ àbá pọ̀ kagi bá ń kẹ́ alájà aṣọ àláyà bá ń kẹ́ àbá gbogbo bá ń kẹ́ àbá làbí òǹgìjìpá bá ń kẹ́ bàbá Sheikh Adam so àti bàbá ń kẹ́ àbá oníyangi bá ń kẹ́ àbá jísafẹ́ gbogbo àwọn àgbàlagbà lápapọ̀ tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn bá ń kẹ́ àbá olúkadé pọ̀ bẹ́ẹ̀ fa mílíọ̀nù ẹ̀fẹ́ wọn bá ń kẹ́ àbá láyé kẹ́ àbá wọn àti àgbáyé so bàbá jẹ́ ọ̀wá bá ń kẹ́ wọn àbá wọn rí ìdí bá ń kẹ́ wọn pàwọn àgbàlagbà dáadáa wọ́n lẹ́ wò nínú lọ́rin tẹ́yẹ pé ẹni àtúntún àtòsí àtiwájú àtẹ̀yẹ kí sàdàbíyà so lọ́tún ló sì àwọn náà ni ọlọ́run máa kẹ́ wo wọn kẹ́ Sheikh Adam náà ti wo àwọn táwọn náà ṣe mímọ́ tán jà náà àǹfààní mímọ́ látara wọn.